من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله الذي أحيانا بعدما أماتنا وإليه النشور والصلاة والسلام على أشرف المرسلين سيدنا محمد صلى الله تعالى عليه وسلم وعلى آله وصحبه وسلم تسليما آمين. Èyí tá ní ká bára wa sọ ní àárọ̀ yìí síwájú ká tó bẹ̀rẹ̀ ètò òun náà ni pé ká gbára ti Ọlọ́run lórí gbogbo nǹkan tó bá ń ṣẹlẹ̀ sí wa nínú ayé. A ti tírìtì ìmánì fúnra wa. Al-imanu billahi, ká nígbàgbọ́ sí Ọlọ́run ọba tó dá gbogbo àgbáńlá ayé pátápátá, Ọlọ́run ọba Allah. Ẹni tó bá nígbàgbọ́ sọ́lọ́run ọba kì ò ní tún máa sọ pé àjẹ́ kan ló ń ṣe òun, oṣó kan ló ń ṣe òun, àáfàá kan ẹlẹ́bọlóògùn ló ń sà sí òun, pásítọ̀ onísáàmù ló ń sà sí òun. Ẹni tó bá nígbàgbọ́ sọ́lọ́run ọba kò tún gbúdọ̀ rí pé ẹnìkan sà sí òun nínú ayé, àbẹ́nìkan ló ń dà òun láàmú nínú ayé mọ́. That is al-imanu billahi. Ọṣẹ arọ́bí, ọṣẹ agbélépọ̀tá kò ní sí fún ẹni tó ṣe kíni o, tó gbà pé tó gba Ọlọ́run ọba gbọ́. Wal màláíkà, àtẹni tó gbà pé Ọlọ́run ọba ó dá àwọn màláíkà. Wa kutubihi, Ọlọ́run ọba ó fún wa ní tírà al-Qur'ani. Ká gba al-Qur'ani gbọ́, ká gba ìwé náà gbọ́ torí pé kíni guidance níwé ẹ jẹ́ fún wa. Inna hadha al-Qur'ana yàdí lílẹ̀ tí iya àkọwàmọ̀ wáyúbà ṣíra múmìnínà lẹ́zínà ya àmàlù náà sọ́lẹ̀ àti ànàláwọ̀ ajìrán kẹbíran ya ẹ̀rí. Agbúdọ̀ gba alìkùránì gbọ́ tó rá alìkùránì yẹn ìwé ìmọ̀nà ni, ìwé ìtọ́nisọ́nà ni. Àjẹ́ndà ẹlàmú ni alìkùránì ni kó gbà lọ, oṣó ń dìstọ́bọ̀ ẹni alìkùránì ni, ẹlọ́bọlóògùn ni alìkùránì, gbogbo nǹkan tó bá ń bá ẹ alìkùránì. Lẹ́yìn ìgbà tó ti nígbàgbọ́ sọ́lọ́run wà tó wá gbà pé àwọn màláíkà, Ọlọ́run dá àwọn màláíkà, Ọlọ́run tó wá ṣe kíni, ó dá al-Qur'ani, wá gba ìwé náà gbọ́. Wa rasulihi, wá gbà pé Ọlọ́run ó dá àwọn òjíṣẹ́. Àwọn àfáà jẹ́ kó yọ pé 124,000 ni wọ́n dẹ̀ tún ní wọ́n tún jù bẹ́ẹ̀ lọ. Ó yọ 25 lẹ́yìn 25 àbí, ó yọ 5 lẹ́yìn 5, ó yọ 3 àbí. Àmọ́ gbogbo nǹkan táwa mọ̀ láwàtà jẹ́ mùsùlùmí onígbàgbọ́ òdodo, a mọ̀ pé kí ni o Ànábì wa Muhammad sallallahu ta'ala alayhi wa sallam gbogbo àgbáńlá ayé lọ́lọ́run rán sí ẹ̀rí. So ìyẹn gbà pé Ọlọ́run dá àwọn òjíṣẹ́. Wal yawmil akhira, ẹ̀yin tẹ́ máa ń sọ pé kò sọ́jọ́ kẹyìn, ọjọ́ kẹyìn ń bẹ o, ọjọ́ ìdájọ́ ń bẹ, ká tún nígbàgbọ́ sọ́jọ́ ìdájọ́. Wal qadari, ká gbà pé kádàrá wà. Àìgbà pé kádàrá wà ló fi ń dààmú. Bí wọ́n ṣe ń rí ẹ nílé sẹ̀lẹ̀, ni wọ́n rí ẹ nílé àfáà ẹlẹ́bọlóògùn, ni wọ́n rí ẹ ní ọ̀dọ̀ àwọn ayélála. Ló ń wá nǹkan kí nǹkan kiri, ló ló ń tọrọ nǹkan nídìí ìrókò, ló ló ń tọrọ nǹkan nídìí Ọbàtálá. Ó gbà pé kádàrá wà. Tó bá gbà pé kádàrá wà, ò ní máa dààmú pé Ọlọ́run ṣe dáadáa fábúrú ẹ, àbọ́lọ́run gbé ìyàwó ẹ ga, àbọ́lọ́run gbé ọkọ ẹ ga, àbọ́lọ́run gbé ọ̀rẹ́ ẹ̀ kan ga tó sì jẹ́ pé close friend ni yín. O ní lára ẹ, o ní lọ máa sáré tí ò sí pé o fẹ́ dà bẹ́ẹ̀. O gbà pé kádàrá wà ní. Má lè gbà pé kó ti sọ fún nínú Al-Qur'an, Ọlọ́run lòun pín o. Ayé tá ń wá tẹ̀mí àti yín jọjọ́ ń wà yìí, ó ń lìdí wa ash-shaytanu ya'idukumul faqra wa ya'murukum bil fahsha'i. Àṣetọ́ni ọmọ máa dẹ́rù òṣì bá yín, wa ya'murukum bil fahsha'i, a máa fi ẹsẹ̀ yín lé àwọn àtọwọ́ yín, àtẹsẹ̀ yẹn máa fi lé ojú àwọn ọ̀nà tí ò dáa. Ibi pé a ti ń sọ pé lágbájá kọ́lé, tàmẹ̀dún ra mọ́tò, tàmẹ̀dún gbádùn, kíní kan ṣe kíní kan, ibẹ̀ náà ló ti, ibẹ̀ ni a ti ń kó bá ẹ̀sìn wa. Ibẹ̀ ló ti ń fà wá lọ síbi pé a fẹ́ di kèfèrí torí pé a fẹ́ lówó bí ẹnìkan, a fẹ́ lọ́lá bí ẹnìkan. Mo sì máa ń sọ nǹkan tọ́lọ́run ò bá fún ẹ̀mí tí ìrẹ́yàn tó lè fún ẹnu ayé o. Nǹkan tọ́lọ́run bá fún ẹ̀mí tí ìrẹ́yàn tó lè gbà lọ́wọ́ ẹ o. Ọlọ́run lòun pín. Má ṣe lára mọ́, má ṣe kéta mọ́, má ṣe kéro mọ́, má ṣe késan mọ́. Awalam ya'lam anna Allaha yabsutu rizqa liman yasha'u wa yaqdiru.
inna fi zalika la ayatin liqaumin yu'minun qul ya ibadiya allazina ashrafu ala anfusihim la taqnatu min rahmatillahi inna Allaha yaghfiru dhunuba jami'a innahu huwal ghafurur rahim. Ọlọ́run lóhun lòun pé àrísìkí ẹ̀rọ̀sán àmúwá sọ fún pé kí ni o kúlíyà ìbádìí ẹ̀ alẹ́zí náà mú tún Ọlọ́run tún wá láìkí wa púpọ̀ ó ní mo pẹ̀yìn ẹrúsìn mi ẹ̀yin tó ṣe pé kí ni alẹ́zí ní aṣẹ́ràfà aláàfúsì yìí tẹ́ ti ṣàbòsí pẹ̀lú ara yín ó ti ṣàbòsí lórí pé ó fọmọlọ́mọ owó ó ti ṣàbòsí lórí pé ó lòyàwó ẹ ó ti ṣàbòsí lórí pé ó ń lo nǹkan òkú ó ti ṣàbòsí lórí pé ó ń da nǹkan sọ́tí ó ti ṣàbòsí lórí pé àáfàá ni ẹ ìmáàmù ni ẹ onífáńlé ó ti ṣàbòsí pé ó ti lọ wá ìrànlọ́wọ́ lọ sọ́dọ̀ Ọbàtálá ó ti ṣàbòsí pé ó ti lọ sọ́dọ̀ Ọ̀ṣun Òṣogbo ó ti ṣàbòsí pé ó ń bẹ nínú gbogbo ẹgbẹ́ ìmùlẹ̀ ayé pátápátá. Ọlọ́run wá ní pé má rò pé kí ni o látẹ́kínátú mìíràn mọ́tìláì ìbànújẹ́ pé ó ti ṣàbòsí ìwọ náà mọ̀ pé ó ṣàbòsí fọ́lọ́run ẹ̀rú wá ń bà ẹ́ pé Ọlọ́run ò lè forí jẹ mọ́. Ọlọ́run no, I can forgive you. So lórí pé à ń lépa kádàrá ó ń lè di wa síbi kí ni o ó ń lè di wa síbi pé ká máa di kèfèrí. À ń láti nígbàgbọ́ pẹ̀lú Ọlọ́run ni wal qadar ó ti gbà pé kádàrá wà Ọlọ́run ló ṣe ti ẹ bẹ́ẹ̀ wà máa bẹ Ọlọ́run náà ni. Lọ́rọ̀ apá kan àfáà ni pé kò sí nǹkan tó lè yí kádàrá àwọn àfáà kan tó sọ fún wa pé kí ni o àdúrà lè yí kádàrá wà sá mọ́ bẹ́ẹ̀ náà ni. hairi wa shari tọ́lọ́run bá ṣe dáadáa fún ẹ gbà pé Ọlọ́run ló ṣe fún ẹ kì í ṣe nìkan dúpẹ́ fọ́lọ́run nígbàgbọ́ kì í ṣọṣẹ́ tó wẹ̀ ló gbé oore wá bá ẹ kì í ṣàgbé tó ń gbèrè pàdé olówó tí ò gbèrè pàdé olówó mọ́ àbí báwọn máa ń pọ̀fọ̀ yẹn kì í ṣoògùn tó ń lò kì í ṣọṣẹ́ inú pósí kì í ṣe èyí tó dà sínú ọtí kì í ṣe èyí tó ń jí lágbo kan òru lò ló gbé àrísìkí ló gbé oore wá bá ẹ tó rí bá wá dé bá ẹ gbàpọ́ lọ́wọ́ ọba ni wọ́n ṣe àrí ìtaburú bá tó wá ṣẹlẹ̀ sí ẹ má rò pé nìkan ni gbàpọ́ lọ́hun ni èyí ta ní ká sọ fúnra wa láàárọ̀ yìí nìyẹn ẹ jẹ́ ká gbọ́ lọ́wọ́ ọba síwájú gbogbo nǹkan tá fẹ́ ṣe ẹni tó bá ti gbọ́ lọ́wọ́ ọba gbọ́ kò ń wá gbẹ́rẹ́ arọ́ bí agbélépọ̀tá mádàrí kan àwọn nǹkan bẹ́ẹ̀ yẹn kì ń wá alikurian jẹ́ kó tú ẹ ọlọ́dẹ̀ ti sọ fún pé walillahi al-asmaul al-husna fadihu biha Ọlọ́run ní gbogbo orúkọ tó dá pátápátá òun Ọlọ́run lòun jẹ́ bẹ́ẹ̀ kò sí ìta fi pọ̀ Ọlọ́run bẹ́ẹ̀ tí ó jẹ́. So ẹ má ẹ̀ka yí ajẹ́ kí àṣetọ́ni kó máa gbé wa rìn táwa máa pẹ́ bọ̀pọ̀ mọ́ ẹ̀sìn tó bá ti tẹ̀sìn ẹ̀ ò bá ti mọ́ Ọlọ́run ò ní gbà lọ́wọ́ ẹ̀ ọmọ dàálùyàn láyà ni ó dẹ̀ ti sọ fún wa pé kí ni o yọ lẹ́sìn amanu taqullaha haqqa tuqatihi wala tamutuna illa wa antum muslimun. Ọlọ́run ti ní o gbọ́dọ̀ kú o gbogbo wàhálà pé ìyá kan ló ń sàsí ẹ àwọn ẹlẹ́bọ lóògùn kan ni àáfàá kan ni oṣó ni àjẹ́ ni nínú fámìlì yìí ni ó gbọ́ lọ́hùn ọba gbọ́ ni lọ́kọ́lọ́ nígbàgbọ́ sọ́lọ́hùn. ayé Al-Qur'ani ó ti sọ fún pé kí ni kúl ó ní sọ pé la in yusibana illa man kataba Allahu lana sọ pé aburú kan ò lè ṣẹlẹ̀ sáwà o àwọn wo àwa ta nígbàgbọ́ gbà tó nígbàgbọ́ ó ti bìlífù pé ìrókò ló lè ṣọ́ ẹ èṣù ló lè ṣọ́ ẹ gbẹ́rẹ́ arọ́bí ló lè protect ẹ mádàrí kan ló lè protect ẹ ayatollah sí yóò lè protect ẹ mọ́ kúlẹ̀ ọ̀sùn méjì ò lè protect ẹ mọ́ alámútàrà kẹfọ́ lè protect ẹ mọ́ Al-Qur'ani ò lè protect ẹ mọ́ generally. ó ti rò pé gbogbo àwọn nǹkan wọ̀nyẹn ló lè protect ẹ. ilé man kataba Allahu lana ẹni tó bá ti gbọ́ Ọlọ́run ọba gbọ́ tó dúró tọ́ Ọlọ́run ọba ó ní sọ pé aburú kan ò lè ṣẹlẹ̀ sí wa ilé man kataba Allahu lana àyàfi nǹkan tọ́lọ́run bá ti kọ sílẹ̀ fún wa wà mọ̀ọ́lánà Ọlọ́run bá ló máa protect àwa wa ala Allahi falyatawakkal mu'minun torí pé gbogbo àwa ta nígbàgbọ́ lódodo Ọlọ́run ní kẹ́ lọ gbára lé ló fi wá sọ fún ẹ ayé Al-Qur'ani kan tó wá sọ fún ẹ ní Suratu Al-Imran ó ní kí ni allazina qala lahun-nasu inna an-nasa qad jama'u lakum fa asha'um fa sadahu himana wa qalu hasbunallahu wa ni'mal wakil. Bí wọ́n pète pèrò jù bẹ́ẹ̀ lọ àwọn èèyàn nínú fámílì yín nínú mọ̀lẹ́bí yín nínú bí tó ti ń ṣiṣẹ́ kí wọ́n pète pèrò kí wọ́n máa ṣe tánà díẹ̀ kí wọ́n gbógun tì ẹ́ ìwọ ṣáà ti ṣe kí ni wa qalu hasbunallahu wa ni'mal wakil ìwọ ṣáà ti gbára tọ́lọ́run tó rọ́lọ́run ọba ló ṣe kí ni o òun ló tó lálàfarati òun ló lè protect wa subhana rabbika rabbil izzati amma yasifun wassalamu ala al-mursalin walhamdulillahi rabbil alamin assalamu wa ila al-liqa'i.